Àdúrà. Báwo ni àdúrà ṣe ń gbà? Ṣé iye wákàtí tá a fi gba àdúrà ló ṣe kókó? Ṣé iye ọjọ́ tá a fi gba àdúrà ló ṣe pàtàkì? Ṣé iye wákàtí tá a lò lórí àdúrà ló jẹ́ kí Ọlọ́run kó gbàdúrà wa? Báwo ni àdúrà èèyàn ṣe ń gbà? Àdúrà àwọn Farisí. Àwọn Farisí á bọ́ sí gbangba, wọn á kóra wọn jọ sí kọ̀rọ̀, wọn á máa gbàdúrà kí ayé lè rí wọn. Ojú la rí. Àdúrà. Iṣẹ́ ọwọ́ yín ò dáa, ẹ̀ ń kóra jọ pé ẹ̀ ń gbàdúrà, ẹ̀ ń gbàdúrà, ẹ̀ ń gbàdúrà. Ẹ yẹ iṣẹ́ ọwọ́ yín wò. Ibi tó yẹ kẹ́ ẹ ti ṣe àtúnṣe gidi, ẹ kọ̀ ẹ ṣe àtúnṣe. Ẹ wá ní ẹ̀ ń gbàdúrà, ẹ̀ ń gbàdúrà. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni, only the prayer of the wicked is the abomination to his own ear. Àdúrà àwọn alágàbàgebè ó ń di Ọlọ́run létí. Àdúrà. Ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dé etí òkun pupa, Mósè fẹ́ máa gbàdúrà. Olúwa sọ fún un pé òun ò rán ẹ ládùúrà gbà, action ni kò take níbi tó dé yìí. Ẹ̀yin dá ẹ̀ ń gbàdúrà, ẹ̀ ń gbàdúrà. Àdúrà dára lóòótọ́, ẹ má sọ pé àdúrà ò dára. Àdúrà dára, bẹ̀tà lè fi àdúrà tan Ọlọ́run níbi tó yẹ kẹ́ ẹ ti ṣe rere tẹ́ẹ̀kọ́ tẹ́ ẹ̀ ṣe rere. Ẹni ebi ń pa ẹkọ ẹ̀ fún lóúnjẹ jẹ ní kó máa wá gbàdúrà. Tẹ́yìn bá fẹ́ gbowó lọ́wọ́ wọn, gbowó lọ́wọ́ wọn tẹ́ bá fẹ́ ṣe nǹkan. Tó bá dé ìdìrànlọ́wọ́ kẹ́ ẹ fún wọn lóúnjẹ jẹ, ẹ sọ pé ẹ̀ ń gbàdúrà fún wọn. Àgàbàgebè, alágàbàgebè onígbàgbọ́. Àdúrà ṣá. Iṣẹ́ ọwọ́ yín ò mọ́, ẹ̀ sọ pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ ń ṣèkà, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ ń ṣe tẹ̀mbẹ̀lẹ̀kun, ẹ̀ ń ṣe pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ ń dálẹ̀ ọmọnìkejì, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ nífẹ̀ẹ́ ọmọnìkejì, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Ṣé ẹ rò pé ẹ lè fi àdúrà gbà tan Ọlọ́run ni? Ẹ yẹ iṣẹ́ ọwọ́ yín wò, kẹ́ ẹ yẹ ọkàn yín wò. Ọkàn ẹni láì jẹ́ pé a pariwo síta, a lè fi ọkàn ara wa gbàdúrà tí ìyanu yóò sì ṣẹlẹ̀. Kò gbà tá a bá ṣẹ̀ṣẹ̀ kóra wa jọ tá à ń gbàdúrà wákàtí 15 ká ń gbàdúrà 40 ọjọ́ 40 òru kí ìyanu tó ṣẹlẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń kóra wọn jọ pé wọ́n ń gbàdúrà láti ọdún yìí, kí ló dé tí Nàìjíríà rí jákujàku bó sì ṣe rí yẹn? À ń gbàdúrà, ẹ̀ ń tan àwọn ènìyàn jẹ, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Iṣẹ́ ọwọ́ yín ò dáa, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ ń gbà lọ́wọ́ mérìírí, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Ẹ̀ ń ṣe tẹ̀mbẹ̀lẹ̀kun, ẹ̀ ń kó gbogbo owó òlú jẹ, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Olè gbé olè gbà, ẹ̀ ń sọ pé ẹ̀ ń gbàdúrà. Kí ni ẹ̀kọ́ tẹ́ ẹ̀ fi ń kọ́ àwọn ènìyàn? Ẹ̀ ń sọ wípé ẹ̀ ń gbàdúrà. Ṣé bẹ́ẹ̀ náà ni àdúrà náà? Bẹ́ẹ̀ náà lẹ́rù pé lè fi àdúrà tan Ọlọ́run ni? A lè tan Ọlọ́run. Ọlọ́run rí ọkàn oníkálukú yín. So gbogbo àdúrà tẹ́ bá rò pé ẹ̀ ń gbà, ẹ gbà láti orí ọkàn, kẹ́ ẹ rí pé àtinúwá yín ló ti wá. Kì í ṣe pé àdúrà tẹ́ ẹ̀ ń gbéra yín sórí afẹ́fẹ́, tá à ń kóra gbàdúrà, tá à ń kóra wa jọ papọ̀ ní pé ìkójọpọ̀ ẹ̀gàn, ìkójọpọ̀ èrí. Àwa sọ wípé à ń gbàdúrà. Kí ni àpẹẹrẹ àdúrà tẹ́ ẹ̀ ń gbà láti jọ́ tẹ́ ẹ̀ ń gbàdúrà 40 ọ̀sán 40 òru? Àyípadà rere wo ló ti wà nínú àdúrà 40 ọ̀sán 40 òru? Gbogbo prógrámù tẹ́ ẹ̀ ń ṣe, èrè ọkàn mélòó lẹ ti jẹ fún Ọlọ́run? Olúwa ló mọ ẹni tó ń sin òun. Ẹ yí padà, ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀.